أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمني على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akí gbogbo àwọn mùsùlùmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé níbi tẹ́ ti ń gbọ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum ẹ assalam káàbọ̀ wa sí rahmatullahi wa orí barakatuh. ètò yín ètò Al-Basira yìí tó máa ń wáyé ní dédé àkókò tí a wà yìí. Àwọn ustaadu wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti wà ní ìkàlẹ̀. Ẹ jẹ́ kí a pe ẹni tó bá wà lọ́nà tó jìn kó jókòó kó wá nǹkan fìdílé àbí kó fìdílé nǹkan nígbà tí àwọn aláàjì wa Sheikh Alhaji Sulaiman bun Ibrahim Abu Ibrahim tí wọ́n mọ̀ fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́lọ́n kó jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. Ọ̀gá oore tọ́lọ́run máa ń ṣe fún yàn òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run. Àdánwò tí yóò bá wa táfìlà sí ìsìláàmù mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Lẹ́yìn eléyìí à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim. Àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékiọlá Allah pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nefak. À ń fi àánú Ọlọ́run bẹ lọ́n. Àdánwò tí yóò bá wa tá a fi pàdé Ọlọ́run pẹ̀lú ojú èjì, tá a fi pàdé rẹ̀ pẹ̀lú ìwà ẹbọ, tá a fi pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀sìn àbí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ọba àlékiọlá ò ní yọ́nú sí. Ọlọ́run ọba àlékiọlá má fi ṣe àdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa wọlá àdókànṣó rẹ̀ wọlá gbóná la ilaha illallah. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé gẹ́gẹ́ bí atọ́kùn ètò bí wọ́n ṣe kí wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Bákan náà tún fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo
àwọn olólùgbọ̀wọ́ ètò yìí ètò Al-Basira èyí tí ọmọ ń wáyé ní iléeṣẹ́ amútajérò 92.5 FM tí ó kalẹ̀ sí Kọ́lápọ̀ Ìṣọ̀lá Estate ní ìlú Ìbàdàn. Iléeṣẹ́ náà Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, iléeṣẹ́ náà Ọlọ́run má jẹ́ kó jóná. Ó bẹ̀ látòrí olùdásílẹ̀ iléeṣẹ́ náà tó fi kárí gbogbo àwọn tí wọ́n mójútó pátá, má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn bàjẹ́ o, má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn dàrú o. La haula wala quwwata illa billahil azim. Gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé lọ lórí ọ̀rọ̀ àdàdálẹ̀ aburú tí ń bẹ ń bẹ, a ti tírìtì gbogbo àwọn nǹkan ìta. Àwa ni a máa mú àwọn àdàdálẹ̀ kọ̀ọ̀kan wá nínú ẹ̀sìn, ṣùgbọ́n tí bá ń ṣẹlẹ̀ lásìkò kọ̀ọ̀kan òun náà ni a máa ń sọ̀rọ̀ lé lórí. Ìyẹn tá sọ̀rọ̀ lé lórí lálẹ́ àgbè lọ́nà àdàdálẹ̀ náà o, òun náà ni pé kí ni o pàtàkì hijira àti àwọn àdàdálẹ̀ tó sáwọnú rẹ̀. Hijira àsìkò rẹ̀ látún wáyé, kódà táwọn èèyàn mọ̀ bọ́ta pé a mọ̀ kó ọdún hijira òní ni on the 29 kó, so tí wọ́n bá rọ́ṣù lónìí ọlọ́jọ́ ń di 1 àbí ok. Àwọn èèyàn mọ̀ kíra wọn ní ìsìn ìjọba padà declare holiday yálà bóyá Monday ni ó wàhálà àyàmọ́jọ́ tíjọba ó mú wọ́n sàmójọ́ kan pé hijira wà bóyá ọ̀lànà sí ni ó bóyá ọ̀túnla ni ó wàhálà. So pàtàkì jùlọ láwọn ìlú kan àwọn èèyàn ó kóra wọn jọ, wọ́n lè lọ sí stadium tí wọ́n máa kọrin ìjìrá ìjìrá ọdún tuntun ti dé, ìjìrá ìjìrá ọdún tuntun ti dé. Ta ló bẹ̀ wọ́n ní gbogbo eléyìn àfẹ́mọ̀ kí là ń pè ní ìjìrá? Sọ́dún ni sáà lè celebrate ẹ̀, sáà lè mọ̀ kíra wa ké àmọ̀kọ́ ọdún ìjìrá àti lu ọdún ti Islam àti lò tán báyìí. Èèyàn ọdún 1441 ti parí báyìí. 1441 years ago tí ànábì ti kó nílùú Mẹ́kà lọ sí ìlú Mẹdínà. Táwa fẹ́ sọ̀rọ̀ hijira á sọ̀tàn díẹ̀, ìtàn la fẹ́ sọ lálẹ́ yìí káwá ra round up ẹ̀ síbi yìí pé káti ẹ̀ gbọ́ díẹ̀ ní òtò ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam kí ló fa hijira, kí ló fa kí là ń pè ní hijira. Ká fi ọ̀rọ̀ èdè Lárúbáwá ká fi ilẹ̀ ipe hijira òun náà ni kéèyàn kó láti ibì kan bọ́ sí ibì kan tàbí yíyan nǹkan lódìjà ẹ̀. Ṣùgbọ́n tá a fẹ́ lò gẹ́gẹ́ nínú ẹ̀sìn ni wípé ká gbé ìlú tarkul watani bayna al-kuffar ila daril iman, ìlú tó jẹ́ wípé ìlú kèfèrí ni, àwọn kèfèrí ni wọ́n ń darí ń bẹ̀, àwọn kèfèrí ni wọ́n ń ṣèjọba, ẹnu ẹ̀sìn òsì ránlẹ̀ níbẹ̀. Kéèyàn wá gbèrú ìlú yẹn jùlẹ̀ lọ síbi tí ó ti rí ẹ̀sìn ṣe ń tà ń pè ní hijira nù. Kéèyàn ò gbélẹ̀ lọ síbi tí ó ti rí ẹ̀sìn ṣe. Hijira tó wá wà nínú ẹ̀sìn 8 ni, ṣùgbọ́n à ń bọ̀ ń bẹ̀ ìyẹn láàmú wá lọ́wọ́ parí. Èyí tó kàn wá nínú 8 yẹn kò sí ní tí ó kàn wá ń bẹ̀, kò sí ní tí ò ní í ṣe pẹ̀lú Islam ń bẹ̀. Gbogbo ẹ̀ pátá inú Islam náà ló wà. Hijira tá à ń sọ yìí inú Islam náà ló wà. Àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run rán wá síwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ààyè ibì kan ọba gbá wọn fún sí Ọlọ́run wọ́n ń fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ń lọ sílùú mi. Kì í ṣe pé ànábì lọ́wọ́ kọ́ ṣerú ẹ̀. sallallahu alaihi wasallam. Tàbí tí àwọn challenges kan bá kojú wọn láàyè ibi tí wọ́n wà wọ́n ó fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ó bọ̀ sílùú mi. Ànábì Musa ṣe bẹ́ẹ̀ alayhi salatu wassalam. Ó fi ìlú lẹ̀ ọlọ́ọ̀lú mi ń ló fi débì kan tí ó fi ẹ̀pù àwọn ọmọbìnrin kan níbẹ̀ ìtàgbéléyìn wa. Ọlọ́run ọba wa ó tún sọ̀tàn Zulqarnain, òun náà ń kó láwọn àyè kan bọ́ sáyè kan tí ń rin orílẹ̀ Ọlọ́run kí. Bákan náà Ànábì wa Ibrahim alayhi salatu wassalam òun náà kó láwọn àyè kan tó mú ya wa Sárọ̀ tí wọ́n jọ rìn àwọn ìrìn àjò kan láti ibì kan bọ́ síbì kan. Ó fi hàn pé tánàbí wa náà bá fi Mẹ́kà lẹ̀ lọ sí ìlú Mẹdínà kò sàdádá lẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ àwọn aṣíwájú rẹ̀ fi jọ sallallahu alaihi wasallam. Kí ló wá fa tánàbí fi lẹ̀? Sánàbí fi ìlú Mẹ́kà lẹ̀ ti dùnnú
sófìlẹ̀ tẹ̀yẹtẹ̀yẹ ìntọ́fà ni pé lẹ́yìn gbọ̀ngbà nàbí ìdélójì sí ọlọ́run ní ṣókí torí pé odidi ìtàn ńlá ni kò lè gbà less than mélòó láti ẹ̀fẹ́ kà àìmọye ọ̀sẹ̀ láti máa sọ̀tàn ànábì lọ sallallahu alaihi wasallam bí kálukú bá ṣe wá kà sí bó bá ṣe mà sí ṣùgbọ́n kákà sí sọ́mrì ó ní wípé ìlú Mẹ́kà ọlọ́run gbà ànábì dìde ń bẹ̀ ànábì sì jíṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n kojú ànábì pẹ̀lú àìgbàgbọ́ ẹ̀ńbásí gbà fànábì ìnira ni wọ́n ò fi kàn án àmọ́ ọmọ ẹni ò ní burú ká lè fẹ́kùn ká jẹ wọ́n ń ṣe pẹ̀lú oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam torí pé inú ìran tó lọ́lá jùlọ nílùú Mẹ́kà tí ò sí ìdílé tó lọ́lá tó olóúnṣẹ́ ọlọ́run ti jáde sallallahu alaihi wasallam. wọ́n wá ń fi ọwọ́ nǹkan yẹn wọ̀ ọ́ ìyẹn ò jẹ́ kí wọ́n fèsì tiẹ̀ directly àmọ́ gbogbo èso tó bá lè so má nàbí la ẹja á máa wọn dànù wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn àwọn èso aróúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. ńgbà nàbí dìde lójíṣẹ́ ó kó àwọn èèyàn jọ inú tó ti ṣẹlẹ̀ lọ ní káàkiri máa gé díẹ̀díẹ̀ káàkiri máa sọ àwọn nǹkan kọ̀ọ̀kan ó kó àwọn èèyàn jọ nílùú Mẹ́kà ṣé tí n bá sọ pé orí òkè tí mo wà ẹ́ kìnnì kan bẹ lẹ́yìn rẹ̀ tó lè wá pa yín jẹ àbòkè ilé wó ìlú yìí ṣé ẹ gbà mí lódodo gbogbo àwọn ará Mẹ́kà ní àmọ́ jaradna alayka kadhiban àbárọ̀ lọ́wọ́ rẹ rí tó o bá sọ bí àgbàgbọ́ ànábì ni tí mo á mú wá ó kéré sí ogbe eléyìí kò lè tó bá òun náà ní pé kẹ́ẹ̀kan mọ joseph ọlọ́run kẹ́ẹ̀gbà kó jíṣẹ́ ọlọ́run ní mí ẹ má mọ orogún pẹ̀lú rẹ̀ ìjọ náà lọ́hùn ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ òun náà ní Abu Lahab tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdul Uzza ẹrú òsà ùsà òun gangan lórúkọ Abu Lahabi so Abu Lahabi yẹn bíi kúníyà nílédè lábáwá ṣùgbọ́n ká pè ní tó lè tè yá wa òun náà ní ìnagijẹ bíi aka rẹ̀ ṣùgbọ́n kúníyà kọ́ ní aka lédè lábáwá àmọ́ ká pè báwọn ẹrú òsàwùsà ní jẹ́ òun náà wọ́n jọ náà pé sétorí tó fi kó wájọ ní ó ṣépè fún sí ọlọ́run ní ọwọ́ tí wà búlà bíi lẹ́hìn ọlọ́run sọ tàbátì àdá kalẹ̀ pé ọwọ́ rẹ méjèèjì ọlọ́run ṣépè fún iná fi ń ka tàbátì àdá tọ́sọ̀ kalẹ̀ ọmọ ànábì méjì ìyá wa Rùkọ́yà àti Umu Kulthum wọ́n sì fi ọmọ Abu Lahabi tá a mọ̀ sí Utiba àti Utaiba fámílì ànábì ní Abu Lahabi o àwọn méjèèjì sì fẹ́ ọmọ ànábì méjì látara ń tọ́sẹ̀lẹ̀ yẹn Abu Lahabi pàṣẹ fáwọn ọmọ rẹ̀ méjèèjì wípé ra'si wàrà síkùmá haramun àwa méjèèjì lónìí àtijọ́ dèèwọ̀ síra wa wọ́n kọ̀yìn lọ́mọ ńlám tutọ́ lè kọ́ ibùnà tẹ́ Rasulillahi sallallahu alayhi wa sallam tẹ̀yìn ọmọ méjèèjì tẹ́ ẹ̀ bá lè lọ ọkọ ọmọbìnrin ànábì méjèèjì lẹ̀ àjọṣemáláyé ra'si wàrà síkùmá haramun láìṣẹ̀ láìrò àwọn ọmọ tí wọn ò ṣẹ̀ nílé ọkọ tí wọn ò sí kankan àwọn méjèèjì sì kọ̀ wọ́n lẹ̀ so ìyẹn ló fa tí ànábì fi fún ọlọ́kọ míì ìkànnù wọn ó ti bá ọwọ́ abóńsí ọlọ́run ó sì fọ́ ó kí fànàbì ọfẹ́ fọ́ gbànàbì mú pé ìwọ torí tiẹ̀ ní ẹ fi sọ nǹkan kalẹ̀ torí tiẹ̀ ní ẹ fi bú bàbá òun tó ń bá lọ sí ní àjò yìí tó ń bá dé ní tó ń fojú ẹ rí ọkàn tutọ́ sóńsí ọlọ́run láàánú bó ṣe lọ́nu bó ṣe ayíyìn padà ànábì wa tẹ́wọ́ pé ìwọ ọlọ́run bá aràn kan nú àwọn ajá rẹ tó máa ń rán sírú àwọn tí ó gbọ́rọ̀ báyìí Allahumma sallit alayhi kalban min kilabik ń lọ láàrin èrò báyìí kìnìún kẹ́kẹ́ wá ní ó nìkan náà kìnìún yẹn lọ dáfà ó sì fàyà sallallahu alayhi wa sallam so nítorí ọ̀rọ̀ ni pé ànábì lo ìsẹ̀mí tó pọ̀ àwọn èèyàn tí wọ́n gbà fún wọn bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ wọn bí àwọn Bilal àwọn Amaru gbogbo fámìlì wọn ìyà lóríṣiríṣi tí wọ́n lọ fi ẹ̀yìn wọn ti àpáta gbóná ní inú oòrùn àwa náà mọ bí Mọ́kà ṣe rí desert tí oòrùn bẹ̀ lágbára tó o bá fẹ́ mọ ìyà táwọn sàábé jẹ tí ẹnìkan kò gbọ́dọ̀ lẹ́nu èébú wọn lónìí kéèyàn kàn bọ̀ sí orí pẹ́tímẹ́ǹtì inú ilé rẹ̀ nígbà tí oòrùn gidi bá mú nílùú kálukú àwọn ibi tí ẹ ti rẹ́ níwájú tàbí lójú títì tí ẹ ti dà ní oòrùn aago kan kàn wọ́n ara sí ibi awẹ́ ìdí rẹ̀ báyìí kàn ra gbèdìlé kó wò bí ó ṣe rí oòrùn Mọ́kà jù bá ń lọ kí wọ́n máa fẹ̀yìn èèyàn tẹ̀ lórí pé àní o change stand rẹ pé ọlọ́run pé méjì ọlọ́run yìí ṣẹyọ kan wọ́n dẹ̀ jẹ̀yà yẹn wọ́n fara dà sáwọn ńlá wà máa bú lónìí. ẹ ń bá bú àwọn sàbí tirẹ̀ àwọn bàbá wa fín o àwọn bàbá wa gangan nu gbogbo àbá tí kálukú ń jà fún èsì bàbá àwọn bàbá òrìjìnà nu o àwọn bàbá wa nú ẹ̀sìn nu
embassy rí ànfin ìfinà run mú ni o. So ńgbà tó di ọdún ẹlẹ́ẹ̀karùn-ún tọ́lọ́ ń gbà nàbí ìdè ló jíṣẹ́ nínú oṣù Rajab ìyẹn ńgbà tí ìnira ìpọ̀ fáwọn tó gbà fànàbí àti gé ọ̀pọ̀lọpọ̀ dànù. So wọ́n ṣe kí ni o ànàbí ní kó máa lọ sílùú Habasha torí pé ọba kan bẹ́ẹ̀ kèé gbà káyìn ò sábòsí lọ́dọ̀ òun ẹ sá lọ ìjírà alákọ̀ọ́kọ́ nù nínú ẹ̀sìn al-hijratul ula ila al-Habasha kéèyàn ọ̀sá kò nílùú ànàbí ọ̀lọ́ntìẹ̀ sallallahu alayhi wa sallam kọ̀ lọ ẹ̀yin yìí ẹgbẹ́ra ẹ̀sá kò nílùú níjọ́ náà àwọn àáfàá jẹ́ kó yí wa pé àwọn tí wọ́n lọ wọ́n tó bíi 11 lọ́kùnrin obìnrin bíi 4 nínú wọn ni Usman ibn Affan wà Abdurrahman ibn Auf wà nù wọn ó di 2 Zubair ibn al-Awwam wà nù wọn Abu Hudhaifata ó wà nù wọn Ibn al-Utba Mus'ab ibn Umair ó wà nù wọn Abu Salama ó wà nù wọn Uthman ibn Mad'un ó wà nù wọn Amir ibn Rabi'a ó wà nù wọn Suhail ibn Bayda ó wà nù wọn Abu Sabro ibn Abi Raham al-Amiri ó wà nù wọn Atib ibn Amr ó wà nù wọn àti al-Amir òun náà wà nù wọn ráwọn obìnrin ìyá wa Ruqayya tọ́jọ́ máa nábì sallallahu alayhi wa sallam Sahalatu bintu Sahal òun náà wà nù wọn wọ́n di 2 so tó ń jẹ́ Sahalatu bintu Sahal yẹn òun jẹ́ imra'atu Abi Hudhaifa ìyàwó Abu Hudhaifa ni Umu Salama wà nù wọn tó ń jẹ́ ìyàwó Abu Salama kó tó di pé ńgbà tábù Salama kú tán ń lọ padà wá fi ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam àti Laila bintu Abi Athama tó ń jẹ́ ìyàwó Amiru ibn Rabi'a ẹ̀rí kó gba àwọn obìnrin tó wà ń bẹ̀ yẹn kálukú wọn lọ́kọ ń bẹ̀ àwọn obìnrin nù tá a bá kọ gbogbo wọn lọ bí 15 báwọn àwọn ẹni ni wọ́n travel lọ sí ìlú Habasha tá a mọ̀ sí Ethiopia ibẹ̀ ni ànábì ni wọ́n máa sá lọ sallallahu alayhi wa sallam wọ́n sì sá lọ ọbẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n gbẹ́sìn wọn sá ńlá fi ń sọ pé ìjírọ̀ parí o kò parí síbi wípé kò sí ìjírá mọ́ o bí ayọ̀ ọba gbọ́ láti ṣẹ̀sìn bì kan báyọ̀ ọba gbọ́ láti practice Islam ẹ̀ dáadáa níbì kan ọlẹ́tọ̀ àti fi bẹ̀ẹ̀ lẹ̀ o láti lọ síbòmí o ibi táyé ó ti gbọ́ fẹ́sìn rẹ torí primary assignment rẹ láyé ni pé kọ́ wá ṣẹ̀sìn o gbogbo tí kálukú ń ṣe secondary assignment ni o nínú Al-Qur'an Karim ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún wa wípé walladhina tawaffathumul malaika bi. innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim. Sura wo ni na? Suratu Nisa. Verse 97. Ọlọ́run ní innal ladhina dádájú àwọn tó jẹ́ yí pé tawaffahumul malaika. Zalimi anfusihim. Ọlọ́run ní àwọn tá màláíkà bá ilé pàtí ẹ̀ ń ṣàbòsí sẹ́mi ara wọn tí wọn ò kúrò níbi tí ibi tí ayẹkùn wọn dúró sí ibi tí wọn dúró sí ààyè ọgbọ̀n fẹ́ sì ń bẹ̀ tí wọ́n sì dúró kabẹ̀ wọn ò lè kó ń bẹ̀. Qalu fima kuntum. Ọlọ́run táwọn màláíkà bá ń bẹ̀rẹ̀ rè pé fima kuntum níbo lẹ wà. Qalu kunna mustad'afina fil ardi. Ní tí wọ́n máa sọ ni pé ọ̀lẹ ni wọ́n ní alágbára àti ìṣẹ̀sìn wọn ò jẹ́ àṣẹ ni inú ìjà rí Islam tó tọ́ sí Ọlọ́run ní Qalu. Àmọ̀lẹ́kọ́ ọmọdé lóyìn pé lam takun ardullahi wasi'atan. Ọwọ́ àmọ̀lẹ́kọ́ ni ẹdún náà ẹ sì wà dọ́wájú Ọlọ́run ẹ̀ ń gbé Islam wọ̀rọ̀wọ̀rọ̀ bọ̀ rẹ̀ sì gidi ṣe kí ó dàbí ṣe pé alágbára ni ẹnu wọ ọ̀kálẹ̀ ni àṣì ń jọba ni àṣì ń kíní kan ni àmọ̀lẹ́kọ́ àmọ́ bí ẹlẹ́yìí pé alam takun ardullahi wasi'a ṣé ilé Ọlọ́run ọ̀fẹ́ ṣé ilé Ọlọ́run ọ̀fẹ́ ṣé ilẹ̀ tọ́lọ́run dá sọ́nárò ni Ọlọ́run dálẹ̀ tọ́fẹ́ nínà sọwárùpọ̀ Ọlọ́run dá lásán ni fatu ajiru fiha tẹ́ ẹ̀ fi wá lè ṣe ìjírá kẹ́ ẹ fi àyè yẹn lẹ̀ kẹ́ ẹ lọ bòmí. Fa'ulaika ma'wahum jahannam. Ọlọ́run nírú àwọn ẹni báwọn tó bá jẹ́ pọ́ńdà làlórí wọn sá sí kẹ́hìn ààrẹ ìṣẹ̀sìn ní ààrí kíní kan ní tó ẹ̀kọ́ dà rẹ̀ wọ́n sá sí Ọlọ́run ní ibùsẹ̀rí sí irú àwọn ẹni bá ń jahannama ni o. Wasa'at masira. Kéèyàn wá lọ sẹ́rù rẹ̀ ká jahannama jọ́gbẹ́ àlìkàmọ́ ibùsẹ̀rí sí ibú lélẹ́yìn Ọlọ́run mọ̀jà sẹ́rù wa kanú ná. Ṣùgbọ́n Ọlọ́run wá yọ àwọn kan lẹ́ wípé àwọn èèyàn kan ń bẹ o lóòótọ́ wọ́n fẹ́ gbí kúrò nílùú ṣùgbọ́n
ọ̀ndà abi tí wọ́n wà wọ́n dè wọ́n ni wọn ò lágbára àti lè kó bóyá látara àìlera ni o bóyá wọ́n rọ lápá wọ́n rọ lẹ́sẹ̀ ni o wọn ò lè kó bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ni fẹ́ sáko láàrin o àbí ẹrú tiẹ̀ ni wọ́n ayàtọ̀ tẹ̀lé ọlọ́run padà yọ wọn àlọ́ ọbẹ̀ wọn kálíbà mọ̀ pé ọláyà fi nú ìyẹn bá wọn. nígbà tó á jẹ pé àwọn èèyàn kan tí ànábì ti ní ọyẹ ẹ máa sá lọ ilé ọlọ́run wọ́n ti lọ sí ìlú Ethiopia ń ṣe ọlọ́run wá wà Mẹ́kà ní tiẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu òun náà ó gbèrò láti lọ pé kò ní òkú òní Mẹ́kà òun náà fẹ́ máa lọ ó ti ń lọ kó tó di wípé ó pàdé arákùnrin kan tá à ń pè ní Ibnu Daginna nígbà tó pàdé Ibnu Daginna yìí tí ń lọ wá bílẹ̀ pé níbo lọ ń lọ Abubakar ní èmi náà fẹ́ sákò nílùú ni nígbà tí wọn ò jẹ́ aráyè ṣẹ̀sìn wa dáadáa Ibnu Daginna wá ní irú rẹ̀ yìí misluka la yakhruju wa la yukhraju irú rẹ̀ ìkọ́ ló ń sá lọ irú rẹ̀ kọ́ wọn ó lè kó nù wọn ò gbọ́dọ̀ lè irú rẹ̀ kó nù láìlẹ̀ sórí èmi ọ̀bọ̀ bá gbogbo àwọn ọ̀gá àwọn Kùrẹ́ṣì sọ̀rọ̀ yìí pé èmi fi hàn lọ́kàn balẹ̀ wípé ọ̀ndà mi lọ wà kí wọ́n wo tọ́lá tèmi mọ́ ọ̀la báwọn ó ti wà lọ́ndà security mi Abubakar tó wá ti rí báwọn kò sí wàhálà Abubakar wá gbàbẹ̀ kèfèrí ni ó wá gbàbẹ̀ pé kí Abubakar wà lọ́ndà security wọn ó sì bá àwọn Kùrẹ́ṣì sọ̀rọ̀ gbogbo wọn gbà ṣùgbọ́n kí ló dé tí Ibnu Daginna fi sọ pé Abubakar rú rẹ kọ́ ni ó wá ka àwọn dáadáa Abubakar lẹ́pẹ́ ìwọ tó jẹ pé fẹ́ ká ro níyàn láyé bó orí yàn tó fẹ́ gbọ́ bùkátà ọba gbọ́ bó orí yàn tara ni ọ̀dà lò ìwọ ọ̀ndẹ́bí pọ̀ ọ̀náwó rẹ kiri gbogbo alájẹ́nu owó rẹ irú rẹ lọ́wọ́ sákòlù láíláí irú rẹ kọ́ bá Abubakar ṣe padànù ọwọ́ á ní ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o ìbàdà rẹ tó o bá ń ṣe ẹ̀sìn rẹ tó o bá ń ṣe mọ́ polongo rẹ̀ síta o Abubakar lòun ti gbọ́ ọwọ́ yóò ara jókòó níwájú ìta yóò ra máa tìláwọ́ Kùránì yóò máa ṣe náfìlà torí irun ò tí ì dé irun ìsọ̀rọ̀ yẹn wọ́n kàn ń sáà ń ṣe ìbàdàn ni kò sí irun kankan gbà náà. àwọn obìnrin táwọn yẹn bá ti á lọ bí iṣẹ́ àwọn ọmọ wẹ́rẹ́ àwọn obìnrin torí pé Abubakar idha qara al-Qur'an baka idha qara al-Qur'an baka tá Abubakar bá ń ka Qur'an ọmọ ń sunkún ni Kùránì táwa sọ di àwàdà lóde lónìí ké ọyá iná àtẹnátẹ kìíní sí iná àtẹnú sẹlúlà ní ẹfẹ ọsẹ tí bá yé o iná àtẹná ẹyẹ rẹ́rìn ké ní ẹwọn ohun nǹkan àwọn sọhábà tí ẹ máa ń ka Al-Qur'an wọn máa ń sọkọ ni ṣùgbọ́n lórí tí a lónìí wọn tó àfa mi torí jálàbí tó fẹ́ ṣe nítorí wọn yí àyà Kùránì pé ọyẹ yọ ìsákòmbi já ẹ máa sọ pé já anasirullahi já subhanallah sítorí owó iná làwọn yẹn wá rí dàkúdà ka ojú ago báyìí bí tí wọ́n ń ka Qur'an tí wọ́n ń ka Qur'an àwọn obìnrin ọmọ wẹ́rẹ́ nǹkan kan wọ́n máa tẹ́tí gbọ́ kíní yẹn wá ń lórí pánú lé ọkọ ẹlòmíì ò dénú lé ìyàwó rẹ̀ wọ́n sọ fún pé wo ọlọ́run èsè méjì kèsè mẹ́ta ọlọ́run ẹyọ kan ni kí wọ́n tó wá fúra mọ̀ pé ọ̀dọ̀ nǹkan Abubakar yìí ó ti ń lórí pa bí ẹ ṣe lọ bá Ibnu Daginna wá ní Abubakar dákun ibi ọ̀rọ̀ dédú ẹ̀ ó ti fẹ́ dánú lé wa rú àwọn ìyàwó wa àwọn ọmọ wa wọ́n ti ń bá wa jiyàn lórí ọ̀rọ̀ pé kí lorúkọ rẹ̀ yóò dáa pé kò dúró láàyè rẹ̀ ẹ ò sí lọ́ndà security mi mọ́ jẹ́ ká ètè já àdéhùn yẹn ní tó bá wà àwọn Kùrẹ́ṣì kí wọ́n fi ọ̀sẹ̀ Abubakar ní mo jáde òun kò sí mo wá dúró sí security ọlọ́run bá Abubakar sì gbọ̀dọ̀ ànábì lọ́nu ọwọ́ alẹ́ mọ̀ pé kò sí wàhálà àjọ wà nílùú ni inú òjè ká Abubakar ọ̀ lọ sí ìjìrà àtàlà kọ̀ọ̀kọ́ yẹn ìjìrà yẹn làwọn èèyàn wá wà nílùú Ethiopia tí wọ́n ti sá lọ bẹ̀ ànábì wa ń ka Kùránì lọ́wọ́ nílùú Mẹ́kà níjọ́ kan sallallahu alaihi wasallam ń ka Kùránì lọ́wọ́ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ lórí ẹ̀ ṣùgbọ́n Kùránì yẹn àwọn Kùrẹ́ṣì wá wọ́n pàrọ̀ àròjọ Kùránì wọnú ara wọn Kùránì yàtọ̀ sọ̀rọ̀ lásán ó yàtọ̀ sọ̀rọ̀ kan tí wọ́n lọ́jọ̀gbọ́n kankan ọ̀jọ̀gbọ́n wo Kùránì ọ̀rọ̀ ọjọ́ mi nù ànábì wa ń kà gbogbo àwọn ẹ̀ ń bá gbèdè lárúbáwá tí wọ́n ń gbọ́ Al-Kùránì yọ ọmọ yìí pé ọ̀gá àwé ni bí sí wọ́n ń kà àwọn ẹni ẹ ti wà carried away ọwọ́ adébí àyà àforíkanlẹ̀ bánabi ṣe forí kalẹ̀ nu gbogbo wọn náà wọn kà forí kalẹ̀ pẹ̀lú ànábì ni sallallahu alayhi wa sallam òkìkí yẹn lọ́wọ́ akẹ́yìn pé gbogbo ará Mẹ́kà ti gba Islam o ìyẹn làwọn tó wà ní Ethiopia ní Ọlọ́run ṣe ilé ti dá padà nù wọ́n dé báyìí wọ́n tó bọ́ ọwọ́ yà padà ni tọ́lá àwọn tó forí kalẹ̀ ní kíni sọ́ọ̀sà kọ́lọ́ ní àforíbalẹ̀ fún ni irọ́ ní àforíbalẹ̀ kíní kankan ń kà yí má nàbí lọ́wọ́ ni bí wọ́n tó ṣe bẹ̀rẹ̀ sí ní fìyà já àwọn tó sáde nù ìyẹn ló tún fa ìjìrà ẹlẹ́ẹ̀kejì lọ sí ìlú Ethiopia wọ́n tún ṣe ìjìrà kejì ìjìrà di mélòó ó di méjì nínú àwọn ìjìrà tá a ní ẹlẹ́ẹ̀kejì tí a ṣe lọ àwọn kèfèrí wa òkè akiri tí a lọ yìí ẹ̀jẹ̀ àdọ́gbọ́n wọ́n wá rán Amru bunu As ìgbà sílámù bẹ́ẹ̀
àti arákùnrin kan bóyá Abdullahi ibn Rabi'a so òun náà ti gba Islam mùsùlùmí náà méjèèjì wọ́n padà gba Islam ṣùgbọ́n kèfèrí wọn wà ńgbà náà wọ́n wá rán wọn lọ sọ́dọ̀ ọba Habasha ọba àjọ náà lọ́n orúkọ rẹ̀ ní Ashamatu Najashi ọba tó bá jẹ́ ní Ethiopia ní à ń pè ní Najashi ṣùgbọ́n orúkọ tó bá àtijọ́ náà ní Ashama bí ẹnbọ tó bá jẹ́ ní Ìbàdàn ní sí Olúbàdàn ọba Ìbàdàn Olúbàdàn ọba Ọ̀yọ́ Aláàfin so orúkọ ọba kọ̀ọ̀kan tó bá wá jẹ́ ọ̀tọ̀ ni ọba ìlú Ethiopia oní ẹ̀ máa ń pè ní Najashi ṣùgbọ́n ọba àtayé ìgbà tá à ń sọ yìí Ashama lórúkọ rẹ̀ wọ́n wá wà ń bẹ́ẹ̀ àwọn kèfèrí Mẹ́kà wọ́n wá rán wọn lọ pé ẹ lọ bá yé àwọn mùsùlùmí tó lọ ọ̀dọ̀ bá ń jẹ́ kẹ́ nígbà wọn dọ́dọ̀ àwọn bá ní láti ìlú Mẹ́kà wọ́n sì kó ẹ̀bùn lọ́tọ̀ pọ̀ a kó ẹ̀bùn wá síbi ni o ọ̀rọ̀ à ń pa àwọn ọmọ kan bẹ ọ tọ́jà yìí pé kọ̀dídákọ̀lá àlẹ́kà gìlìmánù sùfàhà ló jẹ́ pé gbogbo táwọn bídí à ń ṣe lónìí kọjọ wá lójú ìṣesí àwọn kèfèrí àná ni wọ́n ní ní táwọn kèfèrí sọ fún àwọn ará Ethiopia ni pé àwọn ọmọ wẹrẹ kan tí wọ́n jẹ́ ọ̀dẹ̀ òmùgọ̀ ni wọ́n òní adé tí wọ́n wá wọnú ìlú rẹ̀ yìí o bẹ́ẹ̀ ni wọ́n ṣe o wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ wọ́n ti túkọ̀ ẹbí wọ́n ti da gbogbo olúwarú wọ́n ní ogun bí tá à ń ṣe kódà wọ́n ń láhàwé náà fún wa. wọ́n ṣàtò gbogbo ẹ̀ wọ́n bá wọn ló kọjá ṣùgbọ́n ẹni tó rí ẹ̀ bá pé tàbí ká sọ pé ẹni tí erí ẹ̀ bá pé bí àwọn ará Ìlọrin pé ẹni tí erí ẹ̀ tó bá pé tó bá gbọ́dọ̀ yọ wádìí ni. so nígbà tí ọba ń gbọ́ ogun tí wọ́n gbọ́ tán ó ní ẹ bá ń pẹ́ ọgá mùsùlùmí wá tí wọ́n wọnú ìlú mi ẹ gbọ́ kí ló dé àwọn ní báyìí sọ báyìí kí lè rí sọ sí ẹni tó sọ̀rọ̀ ǹjọ́ náà ní Jáfárù bùnú Abi Tọ́lib ó ní ọba ǹjọ́ náà wọn ọ̀dọ̀bálẹ̀ wájú ọba o wọ́n dúró ní àṣàbí dúró ni o ó ní ọba àwa tó ń wé a wà nínú aburú tẹ́lẹ̀ ọ̀sà ká gbogbo wa búkú a mọ̀ mu tí a ṣe sìnà bó ṣe wà á jọ̀wọ́ lówó mọ́lẹ̀ a ṣàbòsí orí aburú ìlà wà tọ́lọ́run fi gbá nàbí yìí dìde wá bá wa arákùnrin kan bẹ Mẹ́kà o Muhammadu ló kọ rẹ òun lànà bí tọ́lọ́run gbé dìde o ní bá ń pè wá síbi dáadáa ó ní a máa ṣẹbí pọ̀ labá ń wà dáadáa labá ń ṣe kékeré kan lọ́sà ká gbó dáadáa kalẹ̀ ẹni bá ní ọ̀dà náà kí wàá ní tẹ́ni mú wá fún yín ó ní tó mú wá fún wa náà lálùkùránì ó ní ọ̀dà náà so oníṣẹ́ẹ̀lì kàǹkẹ́kẹ́ ń bẹ̀ Jáfárù ní kùránì wà ńlẹ̀ lọ́ba ka sọ́ọ̀tù Maryam káha ya àìnù sọ́ọ̀d díkìrù ramati abudahu Zakariya ọ̀sà káyà bíi mélòó kan ọba ń bá bẹ̀rẹ̀ sí ní sunkún Najashi bá bẹ̀rẹ̀ sí ní sunkún pé ó tó ní ọ̀rọ̀ olówó iyebíye lọ̀rọ̀ ẹ̀ eléyìí ọ̀rọ̀ òdodo ni ẹ máa lọ ẹ lọ́ máa gbénú lù ẹ̀yin Amru bun As ti rán wa kò sọ̀rọ̀ ń bẹ́ ẹ máa kẹ́bùn yín lọ padà mú ọ̀gbẹ́mu lọ́wọ́ yín ọ̀rọ̀ táwọn ẹni sọ̀rọ̀ òdodo ni òun àti Amru bun As àti kejì ẹ̀tí ẹjọ́ wá Amru bun As wá ní sórí tó bá tó dọ̀la ń lọ wá irọ́ mi ìpamọ́ àwọn mùsùlùmí yìí ìkejì ẹ̀ níjà adákẹ́ ń bẹ̀ ọba yìí ti kó wọn jẹ o ó ní kí ni yìí ní dákẹ́ bó tún ṣe lọ bọ́ bá nu pé àníṣẹ́ níjọ́kẹ́ ó ní so mo a ti gbàgbé lánàá ni o sọ láwọn ẹni o tó bá ń gbọ́n tí ẹ ń sọ ń pa Ìsá ní bá tún ní kì í sọ ọmọ Ọlọ́run wọ́n ní wọn ọ̀kàn má gbélébù wọ́n ní kíní kẹni wọ́n ní ọba irọ́ ni ọ̀yá ẹ lọ́ bá ń pè wá ń gbọ́ kílẹ̀ ń pa Ìsá Jáfárù bá tún sọ̀rọ̀ ọba ní wàláhì ní tí mo máa ń pa Ìsá ni wọ́n tó sọ yìí látòní yìí lọ kò ẹ máa ṣe wáyé tó bá wú yìí nínú ìlú mi kò sẹ́ni kankan tí ó dì yín lọ́wọ́ àwọn mùsùlùmí wà ń bẹ̀ wọn ìyẹn ni ìjírà ẹlẹ́ẹ̀kejì lọ sílùú Ethiopia ànábì wa ń bá lọ ọdún ẹlẹ́ẹ̀karùn la ní nǹkan yìí ṣẹlẹ̀ nígbà òde ọdún ẹlẹ́ẹ̀kẹfà òun ni Hamza gba Islam òun ni Umaru bin al-Khattab gba Islam níjọ́ tí Umaru gba Islam òun ni mùsùlùmí jẹ́ 41 jọ́nà Umaru ní nọ́mbà 41 tó gba Islam táwọn méjèèjì wá gbà ọjọ́ síra wọn ní bí ọjọ́ mẹ́ta Hamza gba Islam bí òní bí ọjọ́ kẹta rẹ̀ ni Umaru gba Islam àwọn méjèèjì sì ni tí wọ́n dúró tọ́ pátápátá nù kèfèrí tí ẹ lé pèsè àgbà Islam gbígbà Islam wọn àwọn tẹ̀ka mẹ́ta àwọn àbá máa sọ fún wa pé níjọ́ Umaru gba Islam níjọ́ ìlànà bẹ̀rẹ̀ sí ní pèrun ara àwọn kódà irọ́ ni o kò sínú ẹ̀sìn o torí wàá wulẹ̀ tí ì máa kírun kódà káàtì àwọn sọ pé à ń kírun gan irun pípé wọn ò pèrun Mẹ́kà Mẹdínà lọ́lọ́run ti fẹ̀rẹ̀ sí fún wọn nírun níbo ní ti á nínú akèrègbè wọn máa ń pèrun sẹ́lẹ̀ tí wọ́n rárá ibi táwọn bíi máa ń kó àwọn èèyàn jọ sí onílé Arkom Darul Arkom Ibn Abil Arkom ibẹ̀ náà ti máa ń ṣe secret meeting wọn è jáde níjọ́ tí Umaru wá gba Islam Umaru wá ní kí ló dé tá à ń wá sínú kọ̀rọ̀ bíi tá à ń wẹ́yìn ìlú tá a wá ń ṣe àǹsọ ànábì ní àti ìtò jáde ní Umaru ní kéne òní ìlàbọ̀ tá a wá síta gbangba ló ṣe
Amusa ìwọ mú àwọn kọ̀ọ̀kan báyìí èmi ò máa kọ̀ọ̀kan ọ̀yà nàbí ìwọ bọ́ sáàrin mọ́ sí wàásù lọ ẹni tí bá bí dánú kèfèrí kọ́ bọ́ta òun ni a fi bọ́ta ń jọ náà báwọn kùnrin ṣe ń ya bọ́ta báyìí pé Umaru rè Amusa rè kálukú ń padà ní bánàbí ṣe dẹ́ntì ń ṣe wá síta gbangba nu sallallahu alaihi wasallam ọlọ́run ò lè gbẹ́ nìkan kalẹ̀ kọ́ mọ́ fún ní àwọn tí ó kún lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ò ṣe é dá ṣe sallallahu alaihi wasallam so wọ́n wá ń lùsẹ̀mí lọ bẹ́ẹ̀ wọ́n ń lùsẹ̀mí lọ bẹ́ẹ̀ oríṣiríṣi ìyà náà tó ń ti bẹ́ẹ̀ agbára àwọn Umaru ọ̀ka ìyà yìí o àwọn náà jẹ́ ń bí ìyá o so mọ̀jàmọ̀sá náà ni o àwọn ìgbésí ayé nira fáwọn mùsùlùmí kódà tó dé lẹ́fù kan wọ́n sílé mọ́ wọn tí wọn ò rí nǹkan kan jẹ ju pé wọ́n jẹ kókó lọ láàrin ọdún bíi 3 oríṣiríṣi nǹkan ńgbò tó wá di ọdún ẹlẹ́ẹ̀kẹwàá tọ́lọ́ngbàna bí dìde ló jìṣẹ́ ọdún yìí ni amúlẹ̀ husni ọdún yẹn ni Abu Tọ́líbù tó dúró tánàbí iná jáde láyé ìníyá wa Khadija jáde láyé ńgbà tí wọ́n kú tẹ́bà wọn ìbànújẹ́ gbànàbí pé àwọn tí a dúró ti òun méjì ìyàwó fowó dúró tì Abu Tọ́líbù fipò dúró tì kèfèrí sí ni nígbà tó wá di pé wọ́n kú ìbànújẹ́ wà ara rẹ̀ bí Ọlọ́run wá fẹ́ gbé ìbànújẹ́ ń kú òfin pé èmi tí mo ṣe nǹkan ìmọ̀ fún ọ ń wà mọ́ ọ̀rìn àjò tẹ́nì kò rírú ẹ̀rí kó o lè bá gbàgbé gbogbo ìbànújẹ́ o ìyẹn ló fa Isra wal Miraj tánà bí fi lọ sí sánmọ̀ lọ gbàrún wá. pé kó o lè bá wọn pé kì í ṣe pápọ́ tí o ń tà wá sí fẹ́ nìkan rí àṣẹ fún ọ ànábì gbàrún tó oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ kí ló wá fa ìjìra. àwọn kèfèrí tún pété pèrò pé ọ̀dà ń pọ́rọ̀ ànábì tún lọ lú Tọ́ífù pé ẹ tún já lọ lu Tọ́ífù bóyá àwọn arábẹ tó lè gbà Islam wọ́n tó da ànábì lò kó bọ̀ ní o ọ̀rọ̀ tó pọ̀ ń bí eléyìí o wọ́n wá di pé ànábì wa ni àwọn èèyàn wa àwọn ará Mẹdínà wọ́n pàdé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá ṣe hajj nílànà ti kèfèrí tí wọ́n máa ń wá tẹ́lẹ̀ ànábì yóò approach wọn ó bá wọn sọ̀rọ̀ nígbà bá wọn sọ̀rọ̀ wọ́n gba Islam àwọn bíi 11 nínú wọn wọ́n gba Ìsìlámù wọ́n ní àwọn Yahudi tí ń tírẹ̀nì àwọn tẹ́lẹ̀ tí a halẹ̀ máwọn àsáwọn àwọn tí ẹ̀kọ́ oríire yìí ànábì wa rán Mus'ab ibn Umair tẹ̀lé wọn àti Abdullahi ibn Maktum so ànábì rán tẹ̀lé wọn afọ́jú nìyàn àwọn méjèèjì ànábì rán wọn pé kí wọ́n lọ máa ṣe kí wọ́n lọ máa kọ́ wọn kéwú Ìsìlámù ẹ̀sìn ìmọ̀ ni káàdì kọ́ bọ́ta èmi ọ̀láàfà ó sì ń lo Kùránì Yorùbá ìwọ̀nù àgbọ̀rẹ̀ sí lẹ́nu àwọn tó kúgbà Islam ànábì ìran Musa bunu mẹ́rin lọ ẹ̀yin ní kẹ́ ẹ jẹ́ ambassadọ̀ mi ọ̀yà lọ́mọ kọ́ wọn Musa bunu mẹ́rin ti ṣiṣẹ́ lẹ̀ ọdún kejì wọ́n tó pàdé ńgbọ̀dọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni wọ́n ṣe meeting pẹ̀lú ànábì yìí pé àwọn abọ́ ṣe meeting àwọn Aus àti Khazraj torí pé Musa bunu mẹ́rin ti ṣiṣẹ́ gan tọ́pọ̀ wọ́n á bá ànábì ṣe meeting níjọ́ náà wọ́n náà fẹ́ bá ànábì ṣe meeting ànábì wa ní ìmọ̀ tó kù fún mi lọ ń bàbà kì í ṣe pé wọ́n mú kèfèrí lọ bí ọ̀rọ̀ mùsùlùmí láti dá sí torí pé ẹniyẹn ló kù fún bàbá ọ̀tọ̀ ní ipò bíbí fún yàn kò bá àjẹ́ kébèrè kò bá àjẹ́ kí lórúkọ rẹ̀ ipò bíbí ni Abdulmuttalib àbí Abasi wà fún ànábì torí pé òun ló kù fún bàbá kò sì lè wo ọmọ àbúrò rẹ̀ ràn kí n kò ṣe bá mi ẹ̀ka lọ àwọn kan fẹ́ bá ń ṣe mítìn ìyẹn lọ́tẹ̀ lókè Abasi ọlọ́ba wọn dá sí njọ́ náà lọ́hùn so wọ́n sì wà ń bẹ́ẹ̀ wọ́n jọ ṣe meeting bó o láti fẹ́ ṣe afẹ́kànnà bí ọmọ bọ̀lọ́dọ̀ wa ni Islam ti wà kò sí wàhálà kò sí ní Mádínà tí Musa ibn Umair ti ní aṣojú Islam bẹ́ẹ̀ nínú iṣẹ́ tó sáré ṣe bá ṣe sáwà iṣẹ́ ń ṣe lónìí so Musa ibn Umair ti ló Abasi wa ni ẹ wá ń bí o àgbà fún ní ọmọ wa ni o ṣùgbọ́n sí ìpẹ́ fẹ́ lọ tán pa tẹ́ ẹ bá rò pé ẹ lè lọ tán pa ẹ mọ̀ pé àkàngbà fún ni ọmọ àlùbáríkà ni àákògùnjà yín ni o wọ́n ní 1B àfẹ́ gbọ́rọ̀ tiẹ̀ ànábì wọ́n ní ọba sọ̀rọ̀ ànábì ní wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n ṣàgírímẹ́ǹtì sẹ́ẹ̀mọ̀ protect mi nílùú yìí wọ́n fànà bíi pé gbogbo nǹkan tá a lè fún ìyàwó wa tá a lè fọ́mọ wa ìní á fún wọn náà èèrà kan ò sì ní rìn ọ́ ànábì ní sẹ́ẹ̀gbà bẹ́ẹ̀ wọn náà gbà bẹ́ẹ̀ níjọ́ náà ẹnìkan dènà sàbẹ́ ó ní wà ànábì àwa náà lọ́rọ̀ sọ gbogbo ara ti fún aládéhùn afẹ́kọ̀ọ́ náà fún aládéhùn ṣé kì í jẹ́ pé tó lọ ń bọ́ wá ní kí Islam yóò gbalẹ̀ tán tó bá hàn ìgbà náà lọ́wọ́ àrántí pọ̀ Mẹ́kà ni ọ sí wọn náà ní sọ wípé ó fẹ́ padà Mẹ́kà fáwọn náà ládéhùn pọ̀ padà Mẹ́kà mọ̀ ànábì ní èmi náà wá ń bá yín sọ wípé látòní lọ tí n bá ti lè wọ Mọ̀dínà ń ọ̀ padà láti wá gbé Mẹ́kà mọ̀ Mọ̀dínà náà ní ìmọ̀ gbé tí ń fi jáde láyé agreement jọ́nà ni ọ̀já nàbí ọ̀padà Ọlọ́run gbọ́ Mẹ́kà fún ànàbí o ṣùgbọ́n ànàbí èsẹ̀ ti ń yàdéhùn
lànàbí sọ pé láwọlà lè ìjìrọ̀ tí ì bá ṣe ìjìrọ̀ pé asáwá tí ẹ ń pè wá ní muhajirun pàwọ́tà asáwá láti Mẹ́kà ní lakuntum ra'an minal ansor inú ansori ni ìbàjẹ́ ọmọ Madina ni ìbá máa claim àmọ́ ọmọ Mẹ́kà ni mí tí mo fi Madina ṣe bùdó tí n sì lè para Mẹ́kà mọ́ sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ń gbọ́ Ọlọ́run tó wá jẹ́ kànábí ọ̀làlà wípé ìwọ ànábí ó fi Mẹ́kà lẹ̀ ó sì máa lọ sí ìlú tí ọ̀pẹ́ pọ̀ ń bẹ́ẹ̀ ànábí wa sọ́wọ́n sábẹ́ pé kódà mo ti ẹ̀ ń rò wípé àbílù Yamama ni torí bẹ́ẹ̀ lọ̀pẹ́ pọ̀ sí tí ọmọ kì Mádínà ni ọ̀tọ̀ níbi tánàbí gan rò sí kọ́lọ́wọ́ tó wá sọ fún àwọn èèyàn tí wá ń lọ ànábì sí ń sẹ́ni àwọn sàbí lọ pé yá ẹ mọ travel lọ Mádínà ti dìlú rọrùn ẹ mọ travel àwọn èèyàn ti ń travel lọ Umaru náà yọkù Mẹ́kà ni ọkọ̀ sẹ́ni tó bọ́ta gbogbo tọ́tà bàbá máa sọ pé Umaru wá ní obìnrin tọkọ rẹ̀ ọba dopó kọ́ wá pàdé mi kọ́ sẹ́ni tó bẹ̀ ń gbà náà Umaru náà yọkù ní kálukú yọkù àwọn tó ṣẹ́kù òun làwọn ẹrú tí wọ́n wà ní àdèmọ́lẹ̀ tí wọn ò lè jáde àti ànábì pẹ̀lú Abubakar àti Aliyu ibn Abi Talib àti Abdurrahmanu ọmọ Abubakar àti yawa Aisha àti Asma àti Abu Quhafa bàbá Abubakar òun ò sí gbà sílámù gbà náà àti ìyá Abubakar àwọn náà ò tí gbà sílámù gbà náà so àtàwọn díẹ̀ báwọn olókù tọ́jà yìí pé wọn ò lè sá kúrò ní Mẹ́kà títí tọ́lọ́run fi wá pàṣẹ fún ànábì pé kánábì ò fi ìlú Mẹ́kà sílẹ̀ kó máa lọ sílùú Madina Abubakar lànàbì wá ránṣẹ́ sí wọ́n sì jọ rìnrìn àjò ẹni tó mú arìnrìn àjò ní Abdullahi ibn Uraykil òun mọ bẹ́yẹn ṣe máa rìn nínú pápá téèyàn ò ní fojú kan gbòòrò tí ó fi débi tí ń lọ Khiritu ni ọmọ ń pa arìnrìn àjò nínú pápá báwọn òun náà wá mú wọn rìnrìn àjò ìta fẹ́ lò ń bẹ́ẹ̀ àìmọye ìmọ̀sẹ̀lẹ̀ lójú ọ̀nà torí àsìkò wa àti pé àtúngbà béèrè ìta fẹ́ lò ní pé àwọn ará Mádínà ojoojúmọ́ kò sí fóònù kò sí kẹ̀kẹ́ náà wọ́n wá láti wá retí pé ànábì ń bọ̀ wọ́n dòdòdó tó bá di bí àyàlẹ́ ta kálukọ́ padà lé kò tó wá mọ́ lónìí nù. ìjọ náà ànábì wa wọ ààyè tá à ń pè ní Kúbà ọlọ́wọ́ wọlé àjọ kan ṣoṣo rẹ̀ yóò wọlé gbólóhùn la ilaha illallah kò ní í ṣe Mẹ́kà léèwọ̀ gbogbo ẹni tí ò tí ì lọ pátá. gbogbo àwa tá a ti wá lọ Ọlọ́run ò ní í ṣe lẹ́ẹ̀kan mọ́ fún wa. gbogbo ẹni bá ti lọ Mẹ́kà náà ni ó dé bẹ́ẹ̀ tá a bá sì fẹ́ lọ àti mọ̀ pé iléeṣẹ́ alimarufu náà ni so iléeṣẹ́ alálùbáríkà ni mọ́sálásí Kùbá tá a máa ń lọ tí a máa ń kọ́ a lọ ibẹ̀ l'Ànábì sàlá ńlọ ọkọ̀ dé sí Ànábì wá dé bẹ́ẹ̀ ńjọ́ náà ó ṣe déédéé ọjọ́ Monday on the 8th oṣù Rabiul Awwal on the 8th oṣù Rabiul Awwal nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹrìnlá tọ́lọ́ ń gbà Ànábì dìde lójíṣẹ́ ìyẹn fi máa sọ pé ọdún mẹ́tàlá l'Ànábì lónìí Mẹ́kà mẹ́tàlá ó lò mẹ́tàlá àti bọ́ sí Muharramu Sọfar oṣù kẹta on the 8th tìrí ọdún kẹrìnlá tọ́lọ́ ń gbà Ànábì dìde lójíṣẹ́ l'Ànábì dé ìlú Kùbá tó wá ṣe déédéé September 23 6/22 ti AD àbẹ̀wòlẹ̀ ńlò tó di 2 year 2020 yìí ọwọ́ ní 622 ńgbà náà September 23 ok ẹ̀yin tẹ́ wá lẹ́ fẹ́ máa sọdún ìjírà gan kẹ́ ẹ fẹ́ máa sọdún pé ó di 1441 years tánàbí kúrò nílùú Mẹ́kà kò tí ì pé 1441 years gan torí ọ̀bí rẹ̀ wà lànàbí kúrò ní ló dé sí Kùbá gangan ìrùkọ ẹgbọ ilé jẹ́ pé sórí bídí àṣírí rẹ̀ pẹ́ túnà sọ̀rọ̀ pé ó dídí ọdún ni kò tí ì pé báyìí ó di rọ̀bí rẹ̀ wà lìgàn kó tó pé gérégé tí wọ́n sì fẹ́ ní ẹ̀fẹ́ celebrate ọdún ṣe nígbà bá pọ́dún kan gérégé nígbà bá pọ́dún méjì gérégé nígbà bá kékeré kan kéèpé gérégé gan ẹ̀yin oní Tahajjud night ọ̀ràn tẹ́ẹ̀sì ta lẹ́yìn àbí tẹ́ẹ̀sì tẹ̀ ọ̀la tí oríṣiríṣi déètì tí kálukú bá mú tẹ́ẹ̀mọ̀lẹ́ bọ́ọ̀nù ọdún tuntun ẹ̀sì Tahajjud àbẹ́yìn online Tahajjud tí kálukú ti aṣọ rẹ̀ ní 419 tán àtúntà sàràtú lórí online gbogbo ẹ̀yin online tẹ́ ẹ bọ́ ọ̀tá ọgbọ́n 419 ní kódì ní ìwọ́tọ́ ọbọ̀bẹ̀ tó ń ṣàdúrà ẹ̀dá kan ẹlòmíì ìtàn rẹ ní jẹ́sẹ̀ àwọnú ẹ̀sìn bá ẹlòmíì ògè fídíò àwọn ti wà lára fa ọyẹ tẹ́wọ́ yín o ẹ̀tọ́ kìíní kan ṣé bí èmi ẹ̀ ṣàdúrà bí yẹn ṣe máa ń ṣe nu sọ́lọ̀ lẹ̀ ń tàn bẹ́ẹ̀ ń tanra yín àdó orí Facebook àṣàlátó orí Facebook Tahajjud night orí Facebook kòròsà dá nǹkan lẹ̀ ó colonize everybody kálukú sáwọn ń gbọ́ náà ẹ máa ṣe Tahajjud orí Facebook kéde kan so Ànábì wa sallallahu alayhi wa sallam ó dé Kúbà ńlọ kọ́kọ́ mọ́sálásí sí ọ̀rọ̀ pọ̀ bí mọ́sálásí òun so ńgbà Ànábì dé Kúbà Ànábì lọ́jọ́ Monday ń bẹ̀ tí ń ṣe on the 8th ó lọ́jọ́ Tuesday tí ń ṣe on the 9th
ó lọ́jọ́ Wednesday tí ń ṣe on the 10 ó lọ́jọ́ Thursday tí ń ṣe on the 11 ànábì gbéra nígbà òdìjọ́ Friday lànábì fi wọ Madina sallallahu alayhi wa sallam yawmul jumu'ah. ìjọ náà ànábì wọ ìlú Madina àwọn ará Madina kálukú wọn wá pàdé oúnjẹ Ọlọ́run inú tá a máa ń gbọ́ ni pé wọ́n kọrin pàdé ànábì pé tọ́lá alibadiru aláìná min saniyati wada'i wajaba shukuru aláìná ma da'a lillahi da'i ayu alima bi'uthu fina jita bil amuril mata'i jita sharaftal madina marihaban ya khayra da'i. Gbogbo ẹ̀yin olórin ìntẹ́ mọ́ mú alẹ́ nínú ké Muhammadu lẹ́ni tọ́ Ọlọ́run rẹ pé wọ́n kọrin pàdé ànábì ké wọ́n lùlù pàdé rẹ̀ wàláhì wọn ò kọrin pàdé ànábì wọn ò lùlù pàdé rẹ̀ bórin yìí ṣe dòtó yìí wọn ò kọ́ níjọ́ tànábì wọ lù Mádínà. sallallahu alayhi wa sallam. ẹlòmíì sì lọ bọ́ta kòròpò ọmọ wa náà kò lásòtò lórí yẹ kí n ọmọ wa náà rọ ayékù máa túmọ̀ ọmọ káàbọ̀ ṣé nǹkan wà ń bí kan lọ́lọ́kọ̀ rẹ ti ọyá tú tọ́ ọba mọ̀ lù tú ọ gẹ́gẹ́ bá tú fún ẹ lọ́mọ̀ ká ìtùkùtù la máa ta ìsọkúsọ la máa ń sọ orin yẹn wà ṣùgbọ́n kì í ṣèjọ́ náà ni wọ́n kọ pọ́ẹ̀mù dẹ̀ tó ní wọn èlú lù sí káàtì ẹ̀ wá gbà pé wọ́n kọrin yẹn gangan jọ náà tí wọ́n kọ́ pàdé ànábì day one téèyàn ń bọ̀ àlejò tá a láà ń retí wọ́n wá kọrin pàdé rẹ̀ wọ́n lùlù pàdé rẹ̀ tí àwọn sọ́wọ́n yẹn pé wọ́n ṣe kíní kan ó ṣé wọ́n ní mọ̀ òkè irú èèyàn wa lélẹ̀ yìí ọ̀dà náà á wà béèrè pé ṣé òkè ṣẹ̀ kátó ṣẹlẹ̀ láyé ní Mádínà rún lẹ́yìn ìjọ náà ń jọ ọgbọ́ ọya múbòmí ìwà táwọn sàbẹ̀ ti kọrin tẹ́ ti lùlù a jẹ́ pé wọn ègbọ́ yé ńgbà náà ni káti ẹ̀ sọ pé débi pé wọn ò tún wá kọrin pàdé ànábì kódà ìjọ náà kálukú wọn ti lọ Yẹ̀húdí kan lọ́kọ́ ànábì tọ́yọ lọ́ọ̀kan lọ́ba ni ìyá wa sáràlẹ̀ ansọ́ọ̀d kọjá sọ ibùkún ọ̀gbẹ́ni tẹ́mẹ́lẹ́ rẹ̀ tí ṣe ń kọ́ níbọ̀ lọ́ọ̀kan ànábì ní pé lọ́gbẹ́nu ẹ̀ mọ̀ pé òwò kúdà kan mà alladhi la ya'rifu rabbahu kayfa ya'rifu rasulahu ẹni tí ọmọ bá tọ́ da bóun ni ó sì wá mọ òjíṣẹ́ rẹ̀ so làwọn èèyàn bá bọ́ta girigirigirigirigiri kálukú wa ń fa ìjánu ẹsẹ̀ ànábì ilé mi náà mọ̀ bọ̀ ilé mi náà mọ̀ bọ̀ iyún gan ọ̀ lẹ́jọ́ wọn láti orin kí ni jẹ́ orin wọ́n ń fà báyìí ilé mi náà mọ̀ bọ̀ ilé mi náà mọ̀ bọ̀ ànábì ní da'uha ẹ bá ń fi ilẹ̀ òfà innaha ma'mura wọ́n ń paláṣẹ ní ibi tó bá wó sí ni mò ń lọ ibi tó bá wó sí ni mò ń lọ ibi tó bá wó sí mò ń lọ ńgbà ràkúnmí tó dé girigirigirigiri tó déwájú tàbú àyùbí là ń sọ rí ọkàn wó lulẹ̀ nígbà ó tún gbé dìde ó tún wó gbà ó tún gbé dìde ànábì níta ló nílé àbú àyùbí bọ́ta ní ànábì ilé mi ni èmi mo ní ànábì níbi tá a dé sí ni sallallahu alaihi wasallam àbú àyùbí à ń sọ rí oríire bá ṣẹlẹ̀ sí njọ́ náà tiẹ̀ ó ní ànábì dákun ilé alájà méjì ló tún kọ́ ẹlòmíì ọwọ́ àbọ́ta lónìí pé bí ìdá ní kákọ́lẹ̀ alájà méjì àbú ibi tá ànábì kọ́kọ́ dé sí ilé alájà méjì ni àbú àyùbí à ń sọ rí ló lọ àkókò yín ò ní í ṣe pẹ̀lẹ́ sìn tó ti yé báyìí máa ń fi ọ̀nà aráàmù kó nǹkan jọ ni wàlá tánsá nà sí bákà mí náà dùn yẹn lọ́n sọ má gbàgbé ìpín rẹ̀ nínú ayé jẹun tó dáa wọṣọ tó dáa èyí ò sì wà nítumọ̀ ẹlòmíràn nìyẹn tí màá lórí Facebook kéèyàn mọ́ mọ́ pure water ẹ dákun ṣé pure water èso mi ìyọ̀bá gbé kọ́ọ̀pù ń ké wájú kọ́ máa fi mú mi eléyìí ò ní í ṣe pẹ̀lẹ́ sìn kò ní í ṣe pẹ̀lú pé kíní kan ṣùgbọ́n jẹun tó dáa wọṣọ tó dáa ànábì wa àbọ̀ yìí bọ̀lẹ̀ àsọdún kánàbí ọmọ bọ̀lọ̀ kí káwọn òkú lọ ìsàlẹ̀ ànábì ní rárá ìsàlẹ̀ ló wọ́n wà àbọ̀ ìbù níbo ní í ṣe máa torí rẹ kọjá bó ní í ṣe máa tẹ orí rẹ kọjá bàbá wa kan bẹ kọ́lọ̀ ń bá ní foríjì wọn bàbá wa àgbà ló di ń jó so tí wọ́n jẹ́ ọmọ kéwù bàbá wa ọlọ́rẹ wọ́n wá padà wá kéwù lọ́dọ̀ bàbá wa ní mahadul arabi bàbá túwèé líbù la máa ń pè wọ́n bàbá túwèé líbù wọ́n èé wọ bàtà wọnú ilé bàbá má Dubai wọ́n èé wọ bàtà wọlé wọ́n ní ìlé bàtà wọlé ilé àfáà mi wọn kò bàtà lọ báyìí báwọn àìní àná ṣe máa ń gbé àpọ̀nlé fáwọn àfáà tiwọn àṣàbí náà gbèrú rẹ̀ fáànà bí o ní tí ọkọ̀ jàlá kì í ṣe ká fún mú túlẹ̀ o so Abu Ayubu ní àpò ní ànábì ní rárá èmi ò máa gbàlejò ń gbẹ bá wà sálẹ̀ girigiri lórí òkè nǹkan kan so bábọ̀ bí ànábì ṣe dúró ní ìsàlẹ̀ nu ìjíràì ó di mélòó ó di méjì ó di mẹ́ta kásáré káwọn ìjírà yòókù ìjírà míì tó tún ṣẹlẹ̀ nínú ẹ̀sìn òun náà ni pé àwọn ìdílé kan wọ́n wá ń bá nàbì nílùú Mádínà tí wọ́n ń wá láti ìlú wọn
tí wọ́n ṣe ìjírá wá bá nàbí ìlú Mẹ́dínà táwọn èso ọmọ Mẹ́kà tí wọ́n wá bá nàbí wọ́n kàn wá bá ní pé àwa wá láti wá gba Islam wọ́n dẹ̀ tó padà sílùú wọn lọ́mọ. So hijratul qaba'il so ila nàbí sallallahu alayhi wa sallam indama kan nàbí sallam fil Madina nígbà tá nàbí wà lù Madina ìjírá kanu. Bákan náà hijratu ba'dul qaba'il min Makkah ba'da hijratu nàbí sallam àwọn èèyàn kan ba'dul ashkhas àwọn èèyàn kan wà ní Makkah wọ́n wá ń yọ wá bá nàbí láti wá ṣe ìjírá láti wá gba Islam wọ́n wá padà Makkah. Ìjírá di mélòó báwọn ó di mẹ́fà. Ẹlẹ́ẹ̀keje táwọn àfáà kà òun náà ni ìjírá tí ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé. Ìyẹn ni nígbà tó Ọlọ́run bá fẹ́ payé rẹ́ Ọlọ́run ó gbé iná kan dìde iná gbá wọn jọ ni tó bá ti dìde gírírí báyìí yóò mọ everybody yóò wọ Amẹ́ríkà yóò wọ kìnnì kan yóò wọ Germany yóò wọ Europe yóò wọ Nàìjíríà yóò wọ Africa gbogbo ní tó bá rí ọ pé Brazil ní òkìní ẹni ìlú yóò wà mọ́ ilé ogun ayé bá bí ṣe ń ṣẹlẹ̀ Nàìjíríà ní ṣẹlẹ̀ ní Ethiopia ní ṣẹlẹ̀ ní kìnnì kan ní ṣẹlẹ̀ gbogbo káàkiri àgbáyé iná tó bá ti di kéka eré ibi tó bá ti ní kálukú lọ kò sì ní bá wa kò ní bá wọn torí Ọlọ́run ní jẹ́mi ò sí láyé kò ní bá wọn àwọn tí ń lé so kò ní bá wọn ibi tó bá ti di pé ó ti rẹ̀ wọ́n tí a ń sò sí iná yẹn náà ó kù tó bá ti ń dàrọ ọjọ́ kejì báyìí tí a ń lajú pé iná ó tó dìde rẹmùrẹrẹ wọn máa sáré gbúrúgbúrúgbúrú tí ó fi wá lé gbogbo ayé pátá dé lu Ṣáàmù ibẹ̀ lọ́lọ́run àpàkálukú sí. Ṣáàmù ní Súríà tàbí Síríà nìkẹ́ ó Síríà léèbò ibẹ̀ ni ayé ọ̀parẹ́ sí bánàbí ìsàlàyé fún wa nu ìjírá àti kan inú kálukú ni ó ṣe àwọn tó bá wà láyé ńgbà náà ó ṣe. Ìjírá ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ntànàbí wa sọ yìí pé ìntà wa ń pè ní muhajiru so muhajiru òun náà ni kékin ni o ẹni tó bá jẹ́ yìí pé man hajara man naha Allahu anhu. Ìjírá yẹn làwọn àpè wá sí ẹni tó bá gbé gbogbo nǹkan tó lọ ń kọ̀ fún lẹ̀ má débẹ̀ Ọlọ́run tí ó débẹ̀ eléyìí gan ló ẹni tó gbé ẹsẹ̀ lẹ̀ lẹ́ni tó ṣe ìjírá o kì í ṣe ti celebrate ẹ o ànàbí àdìsí ànàbí ni o pé original muhajiru gangan lẹ́ni tó ṣe kí ni o tó gbé ẹsẹ̀ jù lẹ̀ tó ṣe kí ni o tó bọ́ síbi dáadáa ìjírá nù. Kí wàá ló fa celebration àwọn ń lo òkà oríṣiríṣi ọ̀kan kálukú máa ń lò pé yóò sì ṣẹlẹ̀ pé nílẹ̀ Yorùbá náà tẹ́lẹ̀ bá béèrè lọ́wọ́ àwọn bàbá mi nígbà wọn ní abí yóò lé nígbà wọn jogun nígbà wọn jagun kínní kan nígbà wọn jagun kálukú ọmọ sọ tiẹ̀ nígbà tí òsì ti ń lò lẹ̀ àwọn lábá náà ń ṣe lọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe lọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe lọ bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ ànábì kú wọn ní ẹkọ ọkọ ìtẹ́ kínní kan lẹ̀ kálukú kẹsàn-án bá tiẹ̀ lọ ìjọba yìí wọn mọ bí ẹ sì jọ ń kájọ́ ngbọ̀dáyé Abubakar kò sí nǹkan kan ngbọ̀dáyé Umar nínú ipa ribiribi tí Umaru kó láyé ni pé ẹjẹ́ alóǹkà táwọn mú ka táwọn pé òkè táwọn títí tí kálukú ń lò yìí ní kẹ̀kẹ́ tá à ń lò ẹjẹ́ àwòwò la lò in tí Umaru bá ṣe lọ gbọ́ yé ara ẹ̀sìn ni ànábì lọ kọ́lífà rẹ̀ kì í ṣe bídíà Umaru wa ni kálukú wa ń dájọ́ ẹjẹ́ ká wò ẹjẹ́ ká mújọ́ tí wọ́n bá nàbí ẹni ẹ̀ máa mú Ọlọ́run ò ti ẹ̀jẹ̀ wọn ó mú mólúdí ọ̀bà tó gbilẹ̀ jù báyìí lọ ẹjẹ́ amú kìíní kan ẹjẹ́ amú gbá ẹjẹ́ amú kálukú ṣàlàyé tiẹ̀ gbogbo wọn padà fẹ́nu kò pé ìjọ tó lágbára jù òun náà níjọ tá a kú ní Mẹ́kà tá a lọ sí Mẹ́dínà ẹjẹ́ amújọ nǹkan mọ̀ ká pé òde ní òdejì àti mọ̀ bá ṣe ń kà bọ̀ ọdún kẹrò làwà báyìí ọdún ẹlẹ́ẹ̀kẹta làwà ọdún kẹrò làwà ọdún 20 làwà ká mọ̀ ká bá nǹkan mọ̀ fi sòǹkà orí Umaru ni wọ́n ti ní fáìlì fún pé a mọ̀ ká pé ọjọ́ ńlá ni tá a lè gbàgbé ọjọ́ tá a wọ Mọ̀dínà torí àwọn èèmọ̀ ṣẹlẹ̀ lójú ọ̀nà àwọn èèmọ̀ ṣẹlẹ̀ nígbà táwọn bí wọ Mọ̀dínà ṣùgbọ́n kí ìṣètàn yẹn la fẹ́ sọ òní wa ń kà ẹ dákun níbo ló ti wá di ọdún celebration Umaru ọ̀ celebrate ẹ̀ náà ṣé bí wọn kàn fi ń sọǹkà pé táwọn fẹ́ kọ déètì pé wọ́n bí lágbájá o nígbà òdi ọdún nǹkan báyìí kí wọ́n lẹ́wàá sọdọọdún sí tó tàjẹ́ pé gbogbo ceremony níbi ká máa ṣayẹyẹ ọjọ́ ìbí tẹ́ ẹ bá lọ wò ẹ̀yin náà ti ẹ̀gọ́gù rẹ̀ gan pé ẹ lọ máa wò pé àwọn wo lọ́wọ́ kọ́ dá gbogbo ceremony tí kálukú ń ṣe lónìí ilẹ̀ kí ló táwọn èèyàn kàwé tí òun ọ̀ka kínní mọ́ ẹ lọ wò ẹ rí i pé kì í ṣe ìyẹn rí làwọn tí ọkọ ṣe ẹ lè ka oríire mọ́ wọn kódà tó fi débi ayẹyẹ ọjọ́ ìbí ṣíṣe ẹ lọ wò ìsọtọ ọjọ́ ìbí ànàbí òtọ́jọ́ ìbí kálukú tí wọ́n ń ṣe tó wá jẹ́ pé tí wọ́n á gbalẹ̀ gboko kíní Happy Friday kíní kẹ̀kẹ́ bá ẹ lọ wọ́n kan wọ́n pété aláwọ̀kọ́ ṣe ẹ rí i pé bí kọ́ wá ní Róòmù Fárísì nkankan àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ pẹ̀ tí wọ́n ń bọ kíní kan wọ́n ó sì lọ mẹ́bọ̀ lọ́rùn kí wọ́n á lóde tá a wá gbà kárí àáfà gan yóò tún kékeré lónìí ẹni ọdún babaláyé ní sọ yìí tí wọ́n ń pè lọ́dún ìbáàdà ni yìí tí wọ́n bá sì pè ní ìbáàdà ọ̀ mẹ́rìí wá fún ara àwọn bí díẹ̀ àtọ̀sáwọnú ẹ̀sìn òun ni ká máa ṣe náfìlà 11
ìjìra kò sí inú rẹ̀ o ara àwọn àdádálẹ̀ ni o ọdún ìjìra ìsọdún wa òun èèpẹ̀ ẹranko ní tí wọ́n pè ní yídì á lọ kírun ni rẹ̀ ni o àti mọ ọdún méjì ta ni o táwọn sàbẹ̀sẹ̀ tí wọ́n fi kú nu o táwọn bí ṣe nu o ẹ̀yìn ni ọdún tí wàá di púpọ̀ ọdún ìjìra ọdún ni ọdún mólídì ọdún ni irun wo lẹ̀ ń kí fún ṣé bá a kírun fọdún àwẹ̀ a kírun fún léyà ọyà irun wo lẹ̀ ń kí sẹ́tà ajúdù tẹ̀ ń ṣe wọ́n ń ṣe orí ẹ̀ ń Saudi irun wo lẹ̀ ń kí fún mólídì ṣé dé tiẹ̀ papọ̀ so àti gbogbo wọn ká mọ kò special kẹkẹ kódà orun rú alẹ́ òní kí ló fẹ́ wọ́n jìde sí tàájúrì gan máa ń sunra ẹ lọ ọjọ́ òní ò special kẹkẹ kò special pé njọ́ kan á ní ìtẹ́sẹ̀ mú ká lẹ́yìn ànábì pé ẹja mú kákan máa fi ka òǹkà lásán kèé sọdún táwọn máa kíra ké happy ìjìra day ẹlòmíràn máa sẹ́ni kìíní kan ìjìra kálukú ọlọ́rù bí ẹni tí ń sọjọ́ ọ̀bì náà ni ó yẹ kó ọlọ́rù ń tó o ti lò lọ sẹ́yìn tọ́lọ́run bá bí ọ lè kí ló fẹ́ fi dá lóhùn so o lò dáadáa sọ wà mọ́ yìí pé òun kú lọ ni ẹni tí ń kọ 70 years fún tí ń celebrate kí lorúkọ rẹ̀ 60 years minus 10 lọ́mọkùn wájú rẹ̀ à ń súnmọ́ kú ni kí ni dùnú bẹ́ẹ̀ tó ń gé kéèkì so ìjìra yìí sí ọdún tá a máa ń celebrate o àfààní ọlọ́run àfi bẹ́ẹ̀ lọ́run à ń fi ọjọ́ kan so rẹ̀ àfi ń bẹ̀ kọ́nà balikọ́lá kọ́sàánú nìkọ̀ọ̀kan kó jẹ́ ká mọ̀ òdodo lódodo ká lè tẹ̀lé ká sì mọ irọ́ nírọ́ ká lè jìnnà sí a gba ìbéèrè wọlé 08121024846 08121024846 òun náà ni nọ́mbà tí a pèsè. Hello. Wa alaikum salam wa barakatuh. Ẹ rà bá. Yes sir. Allahumma amin. Wọ́n ti ń ṣe ìràngbọ́ púpọ̀ jù wọ́n náà bí ti gbéraga ní olùwàyè tó lọ látọ̀jọ́ ni o. Ọ̀dà olùwàyè tó lọ sí wọn jazakumullahu khairan. Now 08121024846 àpọ́nlé tó pin pátápátá inú súnà lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ ẹni tó lòún ṣe súnà gan so àwọn èèyàn ra àwọn àfa àwọn báyìí wọn ò ní lè pọ́n wọn lé kì í sì pàtàkì bá ń fi mú túlẹ̀ náà ẹ lọ wo àpọ́nlé táwọn sọ̀hábà fáwọn tẹ́fà nàbí ọwọ́ lè máa ní ṣe bá nàbí nu láàrin ara wọn àwọn tó jó ní mímọ̀ nu wọn bó làwọn sàbẹ̀ ṣe pọ́n wọn lé kódà Abdullahi ibn Abbas ó ti bá Umar ibn Khattab ọba sẹ́mi àlùwàlà báyìí tí Umar ń sálùwàlà lọ kì í sànàbí wọn tó ṣe fún so gbogbo ẹ̀ lọ́wọ́ àánú súnà oníbàáfà rẹ sẹ́mi àlùwàlà báyìí tí ọmọ sàrà lọ́wọ́ rẹ kì í ṣe pọ́jẹ tọ́ sí ìyún yàtọ̀ sí pé ìmúnisìn ti pé ọ̀yàgbẹ́ni ẹlẹ́ ká tutọ́ sí ìtọ́ sẹ́wù ni ìtọ́ kínní kan ìmúnisìn nìyún so ìmúnilẹ́rú nù kọ́lọ̀ nǹkan sànù wa 08121024846. Hello. Naam, hello. Naam. Wa alaikum salam. Ẹ ṣé o. Hello, salaam alaikum. Wa alaikum salaam ọ̀nà ìyá yín pẹ́ o. Allahumma amin. Ọlọ́ba àti yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbá. Allahumma amin. Ọlọ́mọ fi hàn kan tẹ̀mé yín fún wa. Amin. Yáyí dáadáa pẹ́ lára yín. Allahumma amin. Ìgbéyìn àfa súnà ọlọ́ba ní ìjọ lábàbà àlámọ̀ rí yín jẹ́ ọmọdé àlámọ̀ rí yín wò. Allahumma amin sá. Ìbéèrè tèmi ni wípé lórí bí ọdún ṣe wá sábà ní ìsìn. Kọ̀sọ̀dún ta o. Kọ̀sọ̀dún ta o. Kọ̀sọ̀dún ta o. Pé abọ́ sí jíra mi mà ní. Ẹ̀yin sọdún tí kì í ṣe pan celebrate tẹ́ máa envelope fún yín tó ẹ béèrè pé kí lẹ fẹ́ fọ envelope ń ṣe. Ṣé tẹ́ máa ní kẹ́ bá wọn fi dá sí ọdún tí ń lọ ń ta ẹ̀ là ẹ̀sẹ̀ sí léyà tán ni. Ṣé fẹ́ fi rẹran yìí dì ni? Ok, Abu Mubarak jazakumullahu khairan. Ẹni ṣe fẹ́ fi rẹran yìí dì ni àbẹ̀rẹ̀ orí òkìtì pé ń jò lálọ́ yìí dì. Kò sí eléyìí sọdún náà gbogbo à ń lọ pé àwọn gbọlódé rẹ̀ tí ìjọba lè fún ọlọ́lùdé wọn fún ọlọ́dẹ torí pé àti ìlú tá a wà mùsùlùmí wà ń bẹ kírísítẹ̀ wà ń bẹ so ìyẹn ò mí nì pé ẹlòmíràn tí wọ́n ní kó fi sẹ̀ríyà ni kí ló dé tí ìjọba fi ń fa sẹ́ẹ̀rí ẹ̀sìn nu ìjọba ní Kùránì àbẹ́sọ̀fọ́ pé ìjọba ní Ọlọ́run àbí ìjọba ń súnà so kí Allah kan ìjọba ń tiẹ̀ 08121024846. Wa alaikum salam wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam.
Hello? Hello, à ń gbọ́. Mo ní àfihàn ìlọ́fẹ́ látòkè. A ti gbọ́ ìbéèrè yín. Ọlọ́ọ̀bà àṣàyàn rẹ̀ kan. Allahumma amin. Mo fẹ́ béèrè ni pé àǹfààní wo ló wà? A mọ̀ ṣe tàbí kí ẹ bá wọn yànnà náà ìfọ́n ẹni ilé pípọ́n àfẹ́ ẹni ilé tí bíbọ̀wọ̀ àti tí. Nàmí inshallah inú àwọn tọ́pìkì ọjọ́ iwájú náà ẹnu àlà àpọ́nlé tí ò ní ìkọjá àlànà á padà ṣàlàyé rẹ̀ sí òbí ẹni sí àfẹ́ ẹni sọ́gẹ ẹni ìsìláàmù ẹ̀sìn àpọ́nlé ni o kì í ṣe ẹ̀sìn kanjúko kì í ṣẹ̀sìn pé ò lè alẹ́ bá a ṣe ilé kò tí a ti kíní kan kódà ní sígbà kí ni ẹnu àlà tí ìsìláàmù fi sí á ṣàpọ́nlé àní kọjá àlà so kí sì ni tí ìsìláàmù ń pè lápọ́nlé gbogbo ẹ̀ lápadà sọ lórí Facebook àwọn èèyàn ń torí oríṣiríṣi ìbéèrè ránṣẹ́ torí bá a ti ń sọ̀rọ̀ ẹ̀ àwọn tá à ń gbọ́ wa ń lé bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ń wò wá lórí Facebook tí wọ́n ń tẹ̀ béèrè àwọn èèyàn sáà ń sọ ẹ sọ lórí ọ̀rọ̀ kínní kan ìlẹ̀rọ̀ ṣe rí líyùn ìjọba wa ti gbọ́ kò sí individual kankan ò lè dá nǹkan kan ṣe òfin ìjọba ni tẹ́nìkan bá ní àyè kan tí a fi ń ba ilẹ̀ jẹ́ wọ́n ti sọ gbogbo àwọn èèyàn ti sọ káàkiri orí rédíò kálukú ti gbọ́ ìjọba náà sì gbọ́ ìjọba ti gbọ́ ìjọba sì wọ́n sì ń ṣègbésẹ̀ tó normal lórí rẹ̀ ìjọba ti gbọ́ àtúntò ń sọ wọ́n láwọn èèyàn ń sọ pé ibìkan ń bẹ o tí àwọn ń saburú ń bẹ o pé lọ́dọ̀ náà jímú lẹ̀rọ ìjọba ẹ ti gbọ́ o ẹ dákun o ẹ bá wa gbégbèsè lé lórí o ìjọba láà sọ fún àwọn èsì ìjọba náà so kẹ́nìkan ní ẹ̀yìn àfà ẹ bá wa sọ lé lórí rẹ̀ ìjọba náà ti gbọ́ ìyún òun tako Islam gbogbo jẹ́ dẹ́sẹ̀ mẹ́ ọ́ tako Islam ti ń sọ̀rọ̀ báwọn ṣùgbọ́n kí áyà ṣé àwọn aláwọ̀ àkógi lọ bẹ̀ ni bíjọba wa gbàyàn mú ẹ̀wọ̀n lèyìn ó kù sí ìjọba gẹ́gẹ́ ni kán lọ wò pé inú ìlú tí mo bá ń ṣèjọba lé lórí kò yẹ kí wọ́n níbì kan bẹ táwọn èèyàn ò ní lè wọbẹ̀ táburú ó sì máa ṣẹlẹ̀ ń bẹ̀ ìjọba sì ti gbọ́ báwọn mo sì mọ̀ pé ìjọba gidi la ní wọn ó sì ṣègbésẹ̀ lórí rẹ̀ Ọlọ́run ó sì bá ní kan lọ́wọ́ torí gbogbo bí àyè táwọn èèyàn bá ti ń gọ́ pamọ́ ṣe aburú Ọlọ́run bá ní tú wọn láṣìírí kí ìjọba náà wà mọ́ bá ní ṣègbésẹ̀ dáadáa lórí rẹ̀ so Ọlọ́run bá ní yóò bá ní kójọba lọ́wọ́ náà. ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ò gbà àfi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sìn. ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ò gbà àfi tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sinmi. a dúpẹ́ fún Ọlọ́run tí ó jẹ́ kí ètò alẹ́ kó já sí rọrùn a dẹ̀ kí àwọn afáwa náà ìgbé kọ́lọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ okun àláfíà ara àti gbogbo tí wọ́n tún fi máa ṣe jù báyìí lọ́lọ́run bá jogún ẹ̀ fún wọn. àwọn tí a jọ mú ètò talẹ̀ wá sí etí gbọ́ wá ń bí àwọn náà ní afáwa Abdulsalam Al-Aswadi amójú ẹ̀rọ wa ní ilé agbára níbí báyìí àwọn náà ní Omidan Akínọlá Ìyanu Olúwa àwọn ustaadu wa tí wọ́n kọ́ àwọn náà Alhaji wa Sulaiman buni Ibrahim Ibrahim tá a bá fẹ́ pè wọ́n fún ìmọ̀ràn kan àbí kejì a jẹ́ ká pè wọ́n sórí nọ́mbà tí a fẹ́ pè 070 1064 39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070 1064.